mínísítà ọ̀rọ̀ òfurufú tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàíjíríà tó tún jẹ́ ojúlówó ọmọ bíbí ìlú ilé-ifẹ̀ ní ìpínlẹ̀ ọ̀sùn ìyún olóyè fẹ́mi fani-káyọ̀dé ó mà ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn tí wọ́n lọ fi kan olórí oko orílẹ̀‐èdè nàíjíríà ààrẹ bọ́lá ahmed tinubu wípé òun ló pa gbajúgbajà olóṣèlú ẹgbẹ́ òṣèlú people's democratic party ní fúnṣọ́ williams tí wọ́n pa lọ́dún 2006 tí fẹ́mi fani-káyọ̀dé tó sì jẹ́ kó di mọ̀ pé ọ̀rọ̀ tóun ti sọ láti bí ọdún 11 sẹ́yìn èyí tí gbajúgbajà ajìjàǹgbara fẹ̀tọ́ ọmọnìyàn àti olóṣèlú ní kọ́múrèdì ọmọyẹlé sowore tó fẹ́ wú jáde lásìkò yìí ó ní kò sọ̀rọ̀ ńbẹ̀ rárá àti rárá o nítorí pé òun ti kó àwọn ọ̀rọ̀ náà jẹ pátápátá báyìí. ẹ rántí wípé ọdún 2006 ni wọ́n pa fúnṣọ́ williams lásìkò tí ètò ìdìbò gómìnà kó ọdún 2007 tó ń bọ̀ tó lè jẹ́ pé ariwo fúnṣọ́ williams ó ti gba ìlú èkó ṣùgbọ́n látìgbà náà dàsìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí ìwádìí ikú fúnṣọ́ williams kò tí ì lójútùú tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń béèrè wípé ó yẹ ká lè ṣèwádìí àwọn tó rán ọkùnrin náà lọ sọ́run àìtọ́jọ́. ṣá o lọ́dún tó kọjá ní àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè nàìjíríà department of state service dss ni wọ́n bá Sowore ni wọ́n bá ṣẹjọ́ lórí bí wọ́n ṣe ló pe Tinubu ní ọ̀daràn tó sì jẹ́ pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ẹjọ́ náà láti ìparí ọdún tó kọjá tí wọ́n ní kí Sowore kó wá máa mú àwọn ẹ̀rí tó ní wá tó fi pe odidi ààrẹ nàìjíríà ahmed bọ́lá tinubu tó fi pè lọ́daràn ní Sowore ló máa mú àpẹẹrẹ méjì kan wá. ó ní àkọ́kọ́ ẹni tí ó jẹ́ olùfọ́nrere tinubu lásìkò yìí ìyẹn pásítọ̀ Reno Omokri ó lóun gan fúnra ẹ̀ ti pé Tinubu lọ́daràn tó gbé ògo olóró wọ Amẹ́ríkà rí bẹ́ẹ̀ ni ló tó wáá sọ nínú ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí nígbà tó fojú hàn ilé ẹjọ́ pé Fani-Káyọ̀dé náà ó náà sọ pé Tinubu ló pa Fúnṣọ́ Williams ó ní lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2015 ní Fani-Káyọ̀dé ló sọ lórí ẹ̀rọ ayélujára pé Tinubu ló pa Fúnṣọ́ Williams àti pé kò lè pa òun bó ṣe pa Fúnṣọ́ Williams. ọ̀rọ̀ yìí ó ní Fani-Káyọ̀dé rí tó fi ìbínú fèsì nínú ọ̀rọ̀ tó kọ sórí ẹ̀rọ ayélujára ó ní kí Sowore kó má mú ọ̀rọ̀ òun kó má mú bánu ó ní òsibí tóun ti sọ rí pé Tinubu ló pa Fúnṣọ́ Williams ó ní ọ̀rọ̀ tóun sọ lásìkò tí àárín wọn àti Tinubu ò gún régé lọ́dún 2015 ó ní pé wọn ò lè pa òun bíi ẹdìyẹ tóun sì sọ pé bóyá Tinubu pa Fúnṣọ́ Williams tàbẹ́nikẹ́ni ó lédè òyìnbó tóun kọ́ ni pé I cannot be killed like a chicken ṣùgbọ́n tó ní nígbà tóun ti rí i pé Tinubu ò ń ṣerú èèyàn táwọn ń pè ńgbà náà ó lóun ti kó gbọ́ ọ̀rọ̀ òun jẹ ṣùgbọ́n òun ò sọ rí wípé òun ló pa Fúnṣọ́ Williams tó sì ní kí Sowore kó wá nǹkan míì láti fi máa jẹ́rìí ara ẹ̀ nílé ẹjọ́ kó má ṣe fi ọ̀rọ̀ òun kó má fi jẹ́rìí nítorí pé òun pé Tinubu ní apààyàn òun sì ti kó gba àwọn ọ̀rọ̀ burúkú tóun sọ nípa ẹ̀ òun ti kó